A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìjọba àpapọ̀ ti fi ẹgbẹ̀rún mẹ́ta kún 57,000 naira tí wọ́n dá lábàá kẹ́yìn fún àjọ òṣìṣẹ́ gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù, tí ó sọ àpapọ̀ owó ọ̀hún di ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà 60,000 naira tí wọ́n fi lọ ẹgbẹ́ òṣìṣẹ́ lónìí, ọjọ́ Ìṣẹ́gun, níbi ìpàdé tí ó wáyé ní ìlú Àbújá. Ẹgbẹ́ òṣìṣẹ́ lára wọn láti rí àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò náà ṣe àdínkù ẹgbẹ̀rún mẹ́ta náírà owó tí wọ́n dá lábàá fún ìjọba sí 497,000 naira. Gẹ́gẹ́ bí ẹni ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ti ṣàlàyé, iye tí ìjọba dá lábàá yìí kò bá ẹgbẹ́ òṣìṣẹ́ lára mu. Ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ kí ìpàdé tó bẹ̀rẹ̀ sọ wípé bí ìjọba bá lè ṣe àlékún owó, àwọn náà á ṣe àdínkù owó tí wọ́n dá lábàá. Ó ní níwọ̀nba ìgbà tí ìjọba bá ti ṣetán àti fi owó tí ó bójú rí lọ òṣìṣẹ́, àwọn á jọ pàdé láàrin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìgbìmọ̀ òṣìṣẹ́ fún ìjọba Ààrẹ Bọ́lá Tinubu Federal Executive Council (FEC) ti yọ̀ǹda iṣẹ́ àkànṣe 51 tí iye rẹ̀ jẹ́ 6.27 trillion naira tí ó dá lórí iṣẹ́ ojúnà àti ohun amáyédẹrùn káàkiri orílẹ̀-èdè fún oṣù 8. Iṣẹ́ àkànṣe tí wọ́n gbé síta láàrin ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2023 sí ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2024 ni ó wà fún ìgbésẹ̀ láti mú ìdàgbàsókè bá ohun amáyédẹrùn ní àwọn ẹ̀ka tó ṣe gbòógì, bẹ̀rẹ̀ látorí ojúnà, afárá, ọkọ̀ ojú irin àti pápákọ̀. FEC ní ìgbìmọ̀ ìjọba tó ga jùlọ. Níbẹ̀ ni a ti rí àwọn ọ̀gá-lọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba àti mínísítà tí wọ́n ní ojúṣe lábẹ́ òfin láti ṣe àgbékalẹ̀ ìgbésẹ̀ tí yóò ṣe àǹfààní fún ará ìlú, bí ó tilẹ̀ jẹ́ wípé ààrẹ ni aláṣẹ pátápátá. Níbi ìyànsípò ààrẹ nínú oṣù karùn-ún ọdún tí ó kọjá ni ààrẹ ti ṣèlérí ìpèsè ohun amáyédẹrùn tí yóò lààmìlaka. Ààrẹ ní àwọn yóò tẹ̀síwájú pẹ̀lú ìgbésẹ̀ ààrẹ àná láti mú ìdàgbàsókè lọ́kùnkúndùn. Níbi ìpàdé FEC tí wọ́n ṣe nínú oṣù kẹjọ ọdún tí ó kọjá ni ààrẹ ti ké sí àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ kí wọ́n ṣiṣẹ́ kárakára láti mú ayé dẹrùn fún gbogbo mùtúmùwà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ àríwísí tí ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ tako ìjọba tó wà lóde lórí ìgbésẹ̀ àtúpalẹ̀ ọrọ̀ ajé orílẹ̀-èdè àti ìdìtẹ̀gbàjọba ilẹ̀ olómìnira Niger. Ọbásanjọ́ ni ó bu ẹnu àbùkù sí òfin àyọkúrò ìrànwọ́ epo tí ààrẹ Bọ́lá Tinubu gùn lé pẹ̀lú òfin pàṣípààrọ̀ owó náírà sí ilẹ̀ òkèèrè. Láti bí oṣù mélòó sẹ́yìn ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè ti ń kérora lórí ọ̀wọ́ngógó oúnjẹ àti ohun èlò mìíràn lẹ́yìn tí ààrẹ yọ ìrànwọ́ lórí epo. Nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ní ọjọ́ Àìkú láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Kẹ́hìndé Akínyẹmí ni Ọbásanjọ́ ti sọ wípé lóòótọ́ àwọn òfin Tinubu dára, wọ́n sì ṣe pàtàkì, ṣùgbọ́n àgbékalẹ̀ wọn kò dára tó. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti ṣàlàyé, lópin ọ̀sẹ̀ ni Ọbásanjọ́ ti sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìdánilẹ́kọ̀ọ́ kan tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìdàgbàsókè orílẹ̀-èdè, ọ̀nà àbáyọ sí ìṣòro ọrọ̀ ajé àti ààbò. Ọbásanjọ́ ní ìjọba ti gbé ìgbésẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀, 2 nínú rẹ̀ pọn dandan ṣùgbọ́n àgbékalẹ̀ rẹ̀ kù díẹ̀ káàtó, èyí sì ti mú yọrí sí ìṣẹ́ òun òṣì fún ọrọ̀ ajé àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè. Ìkíní ni àyọkúrò ìrànwọ́ epo, ìkejì ni pàṣípààrọ̀ owó náírà àti ìkẹta tí í ṣe kíkojú ìdìtẹ̀gbàjọba ilẹ̀ Niger. Èyí jẹ́ ìgbà àkọ́kọ́ tí Ọbásanjọ́ yóò bu ẹnu àtẹ́ lu Tinubu ní gbangba, ẹni tí kò ṣe àtìlẹ́yìn fún láti di ààrẹ. Ṣùgbọ́n nígbà tí ó ń fèsì lánàá, adarí ẹgbẹ́ òṣèlú APC Bala Ibrahim bu ẹnu àtẹ́ lu Ọbásanjọ́
tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ẹlẹ́nu màrìmásọ serial critic. Ibrahim sọ fún akọ̀ròyìn wípé ó ṣeé ṣe kí àgbà ti máa da Ọbásanjọ́ láàmú, lára rẹ̀ ní àpẹẹrẹ ìgbàgbé. Ó ní láti ìgbà tí Ọbásanjọ́ ti pàdánù ìgbésẹ̀ àti ṣe sáà ẹlẹ́ẹ̀kẹta ni ó ti ń fi gbogbo ìgbà ṣe ìkọlù sí gbogbo ìṣèjọba tí ó ń gorí àlééfà lẹ́yìn rẹ̀. Ó ní Ọbásanjọ́ rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe wípé òun nìkan ni ó ń ro rere kan orílẹ̀-èdè láti ìgbà òmìnira títí di àkókò yìí. Ó ti sọ ara rẹ̀ di adarí tí ó pójú òṣùwọ̀n jùlọ. Àwọn yòókù kò mọ iṣẹ́ wọn níṣẹ́. Èyí kò sì dára tó kí àgbà ọ̀jẹ̀ máa rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó gbọ́n tán. Ó ní báwo ni Ọbásanjọ́ ṣe máa sọ fún ẹni tí ó ń gbìyànjú àti ṣe àtúnṣe ọrọ̀ ajé wípé kò ṣe ohun tí ó tọ́. Òun kì í ṣe agbẹnusọ fún ààrẹ Tinubu, ṣùgbọ́n òun rí Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe àṣìṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Òṣèré orí ìtàgé ilẹ̀ Nàìjíríà Regina Daniels àti ọkọ rẹ̀ Senator Ned Nwoko ṣe ayẹyẹ ọdún 5 ìgbéyàwó wọn. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Regina ti fi ìdùnnú rẹ̀ hàn lónìí bí ó ti ṣe ìrántí ìrìnàjò wọn papọ̀ pẹ̀lú ọkàn ìmoore. Ó kọ wípé a kú oríire ayẹyẹ ọdún 5 ìgbéyàwó olólùfẹ́ mi. Ó jẹ́ ìrìnàjò tó lápẹẹrẹ. Àwọn fi gbogbo ọpẹ́ fún Ọlọ́run bí ó ti ń gba àdúrà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún papọ̀ nínú ìfẹ́, àlàáfíà, ìgẹ̀ àti àpọ́nlé. Ó ní ilé àwọn di alábùkún fún. Bí ó tilẹ̀ jẹ́ wípé Nwoko ní ọ̀pọ̀lọpọ̀ ìyàwó, Regina ni ìyàwó kẹfà. Àwọn méjèèjì ṣe ìyàwó ní ọdún 2019. Wọ́n bí ọmọkùnrin kìíní ní ọdún 2020, èkejì ní ọdún 2022. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.